ọmọ wùmí tèmi ọmọ àlùbáríkà lẹ́lẹ́dùn òṣìṣẹ́lá ṣèdùmàrè rọ́díà àjíkẹ́ òní fojú sunkún rẹ yóò jèrè rẹ dọjú alẹ́ ni wàhálà rẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nítorí tiẹ̀ ẹlẹ́dùmarè òní jẹ́ já sófo. Habib Adésínà Ìṣọ̀lá àjíkẹ́ ní kíwọ náà ó ní wí fún ọ pé òní kúkú àìtọ́jọ́ láṣẹ Èdùmàrè. Àjọkẹ́ Adé ó jẹ́ mọ̀ wọlé mọ́ rọrọ jàre ìwọ ọmọ wọn níjàyè nípínlẹ̀ Ọ̀yọ́. Rọ́díà wọ́n ní wọn lọmọ ilé ọlọ́gbọ́n ìjàyè kún mi ọmọ mi wọ́n ní wọn lọmọ ẹ̀sú ọmọ òpómúlẹ́rọ̀ mọ́jà lẹ́kàn. ń bẹ́yìn lọmọ òpó ránṣọ òpó gbàjà ẹ̀yin lọmọ òpó kọ́rọ́bìtì ọmọ òpó kọ́rọ́bìtì ẹ̀yin lọmọ òpó kan dúdú ọmọ àlẹ́bà ẹ̀yin lọmọ onílẹ̀kẹ̀ ẹ̀yùn Àjọkẹ́ Adé ẹ̀yin lọmọ bí ń bẹ́sù aráàlú ọyún. Àjọkẹ́ ò wọ́n nílé bàbá tóbi lọmọ ẹni ńlá lẹ̀ bá tán ẹ̀yin lọmọ wọn lọ́yọ̀ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Pamílárin Ayọ̀ ó tún nílé yẹyẹ tó bí ọlọ́mọ yẹyẹ tó bí ọlọ́mọ lọmọ wọn lẹ́kọ̀ọ́ Arọ́mísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àwọn lọmọ Àtàbàtúbú ojú òkun wọn lọ́fẹ́fẹ́ tó nípa bẹ́ẹ̀ òkun tí wọ́n bẹ́ẹ̀ fàájì tó nípa bẹ́ẹ̀ ọ̀sà yẹyẹ tó bí ọlọ́mọ lọmọ fíjú wọjà máa rìn gbàǹdẹ́kẹ́ ọ̀bùn wọjà pa síọ̀síọ̀. Rọ́díà adùrẹ̀dẹ̀ làwọn tẹ̀mí ń pè mí aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Amad Entertainment Concept Abíọ́lá Lawrence ìyá alájẹ gbogbo Peckham fáǹsì tẹ̀mí adùrẹ̀dẹ̀ ọmọ wọn